àwa kírísítẹ́nì gọ́dọ̀ yẹ ká máa pẹran léyà o èmi kò mọ̀ sọ bẹ́ẹ̀ o àlùfáà ilé ìjọsìn kan ni wọ́n sọ bẹ́ẹ̀ ẹ̀yin náà fi ti ara yín gbọ́. ẹ̀yin gan mẹ́tò ní iléyà àwa lálẹ́ iléyà àwa ló yẹ kírísítẹ́nì ló yẹ ọmọ pẹran. ẹnìkan níbo ló ṣe jọ kírísítẹ́nì ọmọ mélòó lábúrámù bí méjì ó bí kan Ismail ó sì bí kan Isaac táwọn fẹ́ dọ́rùn táwọn fẹ́ ṣe bá Isaac ni Ọlọ́run sì mú ẹran wá dípò Ismail tó jẹ́ gbogbo bàbá gbogbo àwọn mùsùlùmí pátápátá ìgbà tí Abraham mú Isaac lọ kò sí lé wọ́n lé bàbá àti màmá ìyá àti òun wọ́n ti lé wọn jáde ní táìmù so Isaac ni wọ́n fẹ́ dọ́rùn ọmọ tí Sarah bí ní ògbólógbò rẹ̀ nígbà tí wọ́n sì fẹ́ wọ́n mú kíni agbó wọ́n fi substitute ẹ̀ wọ́n sì ta ló yọ pẹran ìtàwọn gbà kan rí àwa ló yẹ ká pẹran ẹnìkan ní bá sọ ṣe ń jẹ ẹran ọdún mọ ní jẹ. ẹ káàbọ̀ kí ni èrò tiẹ̀ nípa wípé àwọn kìrìsìtẹ́nì ló yẹ kí wọ́n máa pẹran léyà torí gbà tí wọ́n sọ̀rọ̀ ìtàn ó jẹ́ kó yẹ wá wípé ètò jẹ́ àkọ́bí tí í ṣe Ismail wọ́n ní òun ò sí nílé o wípé Isaac ló wà nílé nígbà tí wọ́n fẹ́ pa ẹran léyà ẹ̀gbọ́ ṣé bó ṣe ní náà nù àbí bẹ́ẹ̀ kọ́ kí ni kọ́mẹ̀ntì tí àfẹ́ mọ̀ ẹ ṣé mo dúpẹ́.